ọ̀rọ̀ jẹ́ tí wàá fẹ́ tójú fún mi báyìí kí ló dé gan torí ọ̀lọ́ ní ọmọ bóyá pé ìṣẹ̀lẹ̀ ń bómi náà ló ń ṣẹlẹ̀ ń bì náà ẹ dákun sáà sẹ́yìn nílùú wo ni kí ló dé ẹ rántí pé jòní mo kí gbàjarè lórí ọ̀rọ̀ panápaná mo tún ti sọ náà lórí ọ̀rọ̀ ilé ìwòsàn ìjọba àwọn kan tí wọ́n ń dánwò bẹ́ẹ̀ àtẹ̀jáde tí mo tún wá rí láàárọ̀ yìí látọ̀dọ̀ àjọ human rights kan tí wọ́n pè ní tourist tí mo rí ń bẹ̀ ló ti àbá mi lọ́kàn jẹ́ pátápátá pé àṣé nǹkan kì í ṣe ràgbò báyìí ẹ̀yin ìjọba ẹ mọ́ wò wá ràn àwọn èèyàn kan nílé ìṣọ́ bọ́ọ̀ta nìyí nǹkan ju àwọn èèyàn là tó yẹ pé àwọn èèyàn sì ń retí pé ìjọba yìí tó wà ń ta yìí ọlágbára àti ṣe ọlágbára àti dá sí ní ìsìn fàpẹ́ ní ìṣẹ̀wò tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àtẹ̀jáde tí àwọn tourist gbé jáde tí mo kà ní ìsìn kò sí yàtọ̀ nínú ẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ tí mo sọ́njú ní ìsìyàwó brọ́dà mi alọ́bẹ̀ láti alẹ́ obìnrin wà ní inú general hospital lúwo general hospital ìwo ni o general hospital wo gangan ó wà ń bẹ látago 9 alẹ́ ààrẹ ẹnìyàn kan ọ̀yá sí wa tó fi di aago 4 àbọ̀ dájí nígbà tó di aago 4 àbọ̀ la gbé obìnrin kú ń bẹ tọ́lọ́ ti kàdá pé kó bíbèjì síbòmí mo ṣe wá rí àtẹ̀jáde àwọn túrísì yìí ní ìsìn ó wá ń bà mí lọ́kàn jẹ́ nínú tí wọ́n kọ́ bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ṣòfò látàrí ilé ìwòsàn ìjọba kí ló fa fífẹ̀mí ṣòfò ni pé tẹ́ ẹ bá wọnú ilé ìwòsàn ìjọba ẹ̀ general hospital ìwò àwòrán ilẹ̀ ń wò ní ìpàkọ́ mi ó tóbi débi pé kódà ìjọba gbìyànjú gan tí wọ́n kọ́ tó gùn lọ a sì máa gbọ́ pé wọ́n kó oògùn wá wọ́n kó kinní kan wá wọ́n kó gbá wọn káwò wá ṣùgbọ́n tí n ṣe á lè mọ̀ ni pé tẹ́ ẹ bá gbé aláìsàn lọ bẹ̀ tẹ́ ẹ bá tètè gbé nǹkan yín lọ sí ilé ìwòsàn aládàáni àfàìmọ̀ kọ́ mẹ́rin pòkù lẹ́lẹ́jà ta ni ó padà jẹ́ ní ìṣẹ́ra ohun táwọn túrìsì gbé jáde nítorí àwọn túrìsì gbé jáde wá jẹ́ kí n mọ̀ pé a jẹ́ pé n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlágbára kí ni àwọn àtijáde wọn kí ló wà ń bẹ̀ ni pé dókítọ̀ àwọn tó jẹ́ medical doctor tó jẹ́ àwọn dókítà elétò ìlera tó jẹ́ doctor medical doctor kò tó nǹkan bẹ́ẹ̀ nígbà tí ilé ìwòsàn ìjọba bá tóbi tó bá tó jẹ́ general hospital tí ń sáàfù odidi local government mẹ́ta ìwà ìdọ́lálúwa tó wá jẹ́ pé dókítà ẹyọkan péré àbí méjì ni wọ́n rí ẹyọkan náà tó wá ní olójúgbà tẹ́rì ṣé nígbà tí sẹ́ bá fẹ́ pẹ́ ọkàn sí òní sádànù lébà tèmi jẹ́ èmi náà níyàwó ọmọlọ́mọ ńlé ẹ̀ẹ̀kejì wá ni pé àwọn tó jẹ́ obìnrin tí wọ́n jẹ́ nọ́ọ̀sì tí wọ́n jẹ́ àgbẹ̀bí àwọn nọ́ọ̀sì obìnrin wọ́n kéré pọ̀ kódà ẹ fẹ́ lè mọ́ rí mi gbà mí gan débi pé ẹ kàn jókòó tẹ́ẹ̀nì rí kankan lára tó wà nínú àtẹ̀jáde táwọn túrísì gbé jáde náà ni kódà nínú àtẹ̀jáde a tún wá gbọ́ pé a sì wá débi pé wọ́n ti transfer àwọn kan wọ́n gbé àwọn kan fìwé gbé àwọn kan kúrò níbẹ̀ wọ́n gbé wọn lọ bòmí ní àwọn tí ò ti tò tẹ́tẹ̀lẹ̀ ẹ tó gbé wọn kúrò ẹ tó gbé wọn lọ bòmí ẹ dákun sáàsẹ̀yìn lù wò ni ìyẹn tó wá tọ́ síbẹ̀ o débi pé tẹ́ ẹ bá lẹ ní emergency pé ilé ìwòsàn ìjọba ò tẹ́sàrí gbé lọ́bẹ̀ níbo tẹ́ ẹ bá dán wò òkú lẹ́lẹ́jà ń tẹ́fẹ́fẹ́ ní tó ṣòfò ni ẹ wá ẹsẹ̀ wà ilé ìwòsàn aládàáni lẹ́wà ṣe gbé lọ lẹ́fí mọ́ táwọn èèyàn mọ́ sọ pé ẹ dákun wa ní ìdìrànlọ́wọ́ yín ẹ dákun ẹ ṣe báyìí ràn án lọ́wọ́ irú kan la béèrè owó fún lánàá nísìn báyìí nísìn táwọn kan fi àṣeyẹyẹ ní comment section tó rò pé à ń tọ owó tá a fi jẹun bó ṣe wá rí lọ́nà ẹ wá sọ àwọn èèyàn di ní táwọn kan fi ń kọ́ṣẹ́ ètò ìlera ń gbòòrò àyíndẹ́pẹ̀ yẹn akọ́ṣẹ́mọṣẹ́ tó yẹ kíjọba ó gbà kẹ wà ń bẹ̀ kíjọba ó ran àwọn èèyàn lọ́wọ́ ká máa tọ́jú akẹ́kọ̀ọ́ pàtọ́jú gidi àwọn èèyàn ò rí ẹlòmíà àdèrò agbolé wọn máa fẹ́ lómi kọ́ṣẹ́ oògùn tí ẹ̀kẹ́ lómi ò lò yóò lọ lò nígbà tí ó bá sí àgbẹ̀ onímọ̀ ìjìnlẹ̀ dókítà gidi tí ó sọ pé ògùn báyìí ni kò lò ibi ọba bọ́ sí náà ni ẹlòmíì ológun nínú ẹ ti jẹ́ ó sì àwọn kan dáadáa abẹ́jọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun ẹ bá ní tójú bọ ọ̀rọ̀ lúwo pàápàá jùlọ ilé ìwòsàn general hospital yẹn ẹ abẹ̀yìn ẹ dákun ẹ bá tójú bọ bàbá gómìnà Adémọ́lá Adélékè ẹ ń gbìyànjú o ṣùgbọ́n ìgbìyànjú yóò tí tó ẹ ṣiṣẹ́ takuntakun gan ṣùgbọ́n ní táà ń tọrọ ẹ dákun ẹ bá ní bójú wo general hospital tìlú Ìwó kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ kí ni àwọn èèyàn eléké ta ni o nǹkan ń ṣe àwọn èèyàn ń bẹ̀ o ẹ lè gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ bí mọ́lẹ̀ tí wọ́n lọ sí antinata ń bẹ̀ wọ́n mọ̀ satinata ni tó bá kú díẹ̀ tí wọ́n bímọ wọ́n bá sápò ń bẹ̀ wọ́n gba ilé ìwòsàn aládàáni lọ ibẹ̀ wọ́n tì wọ́n sí ẹlòmíì tó yóò bímọ wọn kìíní kankan wọ́n fún kọ́ndíṣàn kan wọ́n ti lọ bòmí
ìjọba ẹ̀yin náà láàkè gbàjarè pé a lè képe nìkan kan bá a képe ọlọ́run náà lọ́lọ́run ó lò tẹ́lẹ̀ lọ́rọ̀ náà láṣojú ọlọ́run lórí ilẹ̀ ẹ dákun tó tọ́lẹ̀ bá wá nǹkan ṣe sí tẹ́ ẹ bá wá nǹkan ṣe sí nǹkan yìí kó máa di pé bóyá àwọn aráàlú tó bá ti ń pọ̀ ju iná ni máa fa pé ìfẹ̀hónúhàn tíjọba kan bá ti wà lórí ipò táwọn aráàlú dúró fẹ̀hónúhàn pé nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ ajẹ́ pé ìjọba hàn ṣe pé dájúdájú ìjọba yẹn ò ṣe dáadáa nù àwọn afẹ́kọ̀ọ́ páwọn yóò mọ̀ sọ pé ìjọba tó wà ń ta ò ṣe dáadáa la fi ń ké gbàjarè sí ètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ti panápaná náà bẹ́ẹ̀ tó ta pariwo oúnjẹ òní o àti ìrìn nǹkan bẹ́ẹ̀ àti ìgbọ̀n kankan o àìgbọ̀n kankan bí panápaná o ọ̀n bẹ́ẹ̀ o ti ilé ìwòsàn ìjọba náà ní general hospital tó sáàfì ìwà ìdọ́lálúwa òun láti ké gbàjarè tayò ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀dọ̀wọ̀ yín o àwọn ò ní sọ jù báyìí lọ a tún padà bọ̀ tá a bá rí èsì kankan lórí rẹ̀ ó dàbọ̀.